Èkó lèmi sí wa máa mú ṣe olóòṣàlẹ̀ mi. Bẹ́ẹ̀ ni ọmọ mú ṣe olóòṣàlẹ̀ mi. Abọ́lá burúkú ó ti mọ̀ pé ìlú tó ń wà. Ibi tó ti ń ṣẹbọ tó ti ń ṣètùtù ni òun wà. Ó wá mú àwọn olóòṣà wá náà dúró. Olórí àfà tó pẹ̀lẹ́ láàfà tó wà sún fáwọn èèyàn. Ó bẹ̀rẹ̀ sí ní yọ ìbàdí. Ó yọ ìbọn. Ó yọ àdá. Ó yọ àtẹ́. Ó yọ ọ̀bẹ. Olóburúkú àfà tó wọ wèrè. Tó ń kọ́ ti já wèrè fúnra rẹ̀. Ìpínlẹ̀ ibi tí ṣọ́ọ̀ṣì àti ilé òòṣà ti jọ wà papọ̀ níbì kan náà tí wọn ò jà tí wọn ò ta. Àmọ́ lásìkò yìí ariwo la gbọ́ wípé àwọn àfáà kan lu àwọn olóòṣà tí wọ́n ń kiri kọjá níwájú mọ́ṣáláṣí. Báwo lọ̀rọ̀ ṣe rí? Èyí ló mú wa rìnrìn àjò lọ sílùú Abẹ́òkúta ní agbègbè tí wọ́n pè ní Ìlúgùn. Ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin kẹ́ ẹ lè gbọ́n tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. ẹ má bẹ tí bàbá mi bá ti di ẹ má bẹ Yusuf sọ ẹni tó àìsàn fún ẹni. ẹ bá kí àìjẹwà gbẹ ìwọn Nàìjíríà àwọn ilé mọ́sálásí fẹ́ pàṣẹ ṣerun o ilé wọn máa parun ẹjọ́ o àtọrọ nǹkan lọ́wọ́ wọn aṣọ tó wà dẹ fi ń ṣe ọdún aṣọ dúdú làwà fi ń ṣe ọdún òun náà fi ń ṣe ẹlẹ́hà fún ìyàwó wọn. afa kan lè wà bẹ̀ tó wá dé sí sọmọdé àmọ́ afa ló ń fi gbàdí báyìí fẹ́ gbogbo ń pátá ló máa padànù. olóńdè afa gangan ni ó ló ń fi gbàdí yẹn báyìí ló ń fi gbàdí báyìí ẹnu kọ̀ọ̀kan mọ́sálásí alájà ni wọ́n mọ́sálásí àjẹbọ ni ó là fa yẹn afa yẹn ni máa tẹ̀lé ọjọ́ pàdé ilé babaláwo ọmọ ọdún yẹn kan tuntun gba ọlọ́mọ ọdún ọmọ ìyá mi yẹn wá gbogbo tó jókòó ìwọ náà lọ lánàá ṣọ́ọ̀ṣì yé yín wọ́n lè máa dójúbà ojúbà orí ìlú tẹ́lẹ̀ kálukú bá ní èèyàn sí wọ́n máa débẹ̀ so mọ́ṣẹ́ wá débẹ̀ mọ́ ṣe ń lọ wọ́n kúrò ní ìlú gú títì wọ́n yà wọ́dọ̀ wa ní púpọ̀ wọ́n lọ sísàlẹ̀ ọ̀dọ̀ wa ní púpọ̀ bàbá wa ní púpọ̀ wọ́n lọ tọ́dọ̀ wọn mọ́sálásí kìíní mọ́sálásí kejì kan kàn òun náà jáde ó kú díẹ̀ nítorí báyìí ilé ìdíjà kọ́kọ́ jókòó yẹn wọ́n pa ìlú yẹn tó ti yé yín ó kàlù kan pa ìlú yẹn wọ́n bá gbogbo lóríṣà ìbàjẹ́ lórí ilẹ̀ kan wá ti dé bí mọ́sálásí tàbí ṣọ́ọ̀ṣì máa pa ni wọ́n wá kọjá ìsíwájú wọ́n bẹ̀rẹ̀ sí ṣeré wọn gbogbo ọdẹ ń ṣeré wọ́n dẹ̀ mú lù ọdẹ pa ọdẹ kọjá bọ́ọ̀ bọ́ọ̀sì bíi mẹ́rin wọ́n lè jáde nìyẹn wípé kò yẹ ká ẹ̀ pa tí bọ́ọ̀sì ní ká ìgbà bẹ̀ kọjá àbọ̀sọ̀ ní ká ìgbà bẹ̀ kọjá mọ́lẹ̀ ti kọ́ ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ọmọ ọkùnrin wọ́n bẹ̀rẹ̀ sí nà ọmọ yẹn lẹ́gbọ̀n ọmọ yẹn wọ́n ní mọ́sálásí yẹn ọmọ bíbá làwọn ṣòro ọmọ yẹn nígbà tó ọmọ yẹn tó rí ẹ̀pọ̀ ẹnìkan bùsọ̀ nù wọn kò ná fọmọ yẹn lẹ̀ ọkùnrin ni ọmọ yẹn wọ́n fi ọmọ yẹn lẹ̀ ọmọ ìṣàbí mẹ́jọ mẹ́wàá kan yẹn ti lọ wájú ọmọ bíbá nìkan tẹ̀lé ọmọ nínú yẹn ló ń bọ̀ lẹ́yìn pẹ̀lẹ́ ní tó ń ṣá lórí yẹn nígbà tó lẹ̀ mú bọ̀ kọ́ lẹ̀ mẹ́ni ẹ̀wọ́ tó ń ra èyí tó jó lórí wọn tó jẹ́ bí bàbá wọn wọ́n pè ní alájì wọn ló jẹ́ bí àbòrìṣà wọn bẹ̀ yọ̀dá ọmọlọ́mọ lẹ́nu yìí ó ti tó ọmọ tí ní kọ́ ọ̀pàlù báyìí kọ́ yẹ ká ní kọ́ ọ̀pàlù ráìtì kò ní kọ́ ọ̀pàlù ṣùgbọ́n òfin kẹ́mọ́ gàdá ìkọjá mọ́ kò sẹ́bọ̀ kò sóògùn náà ń pe àdúgbò yìí kò sẹ́bọ̀ kò sóògùn òun ládùúgbò yìí ọ̀sán mi ń kọ́ lọ́rìṣà kan ó ti kọ́ lọ́rìṣà wà bíbá ìjọ kan náà wọn ní kò má gàdá ìkọjá mọ́ kò tún wá náà yóò tún wá kọ́ lọ́rìṣà wà bíbá yìí ṣùgbọ́n wọn lọ títì ni àwọn ẹ̀dẹ̀ gbọ́kọ́ ní kọ́ lọ́rìṣà kan má gàdá ìkọjá mọ́ pé láyé o ìmọ̀ bẹ̀rẹ̀ sí lọ́la jìnnì kó tó fún àlàjì gbàjú wọ́n tún bẹ̀rẹ̀ sí lọ́ra wọn bẹ́ẹ̀ sáré ọmọ mọ́sálásí ló là mú irin ọlọ́mọdé lánàá yẹn oníṣẹ̀ṣe ni ọlọ́mọlú ni yóò rìṣà náà ni aláàjì ni tó ti yé yín bó ti wá sáré wọlé yóò gbé kó ti fún sílẹ̀ bó ti lọ ìyẹn kan lọ ni àti ìròtí bá tó irin tó fi ń de táyà tírélà irin gbàgbà yẹn ló làmọ látẹ̀yìn ló làmọ lórí tó ti yé yín àwọn àfa yẹn àwọn àbẹ o ìtọ́sọ̀rọ̀ àgbègbè tó wá sí station yẹn yẹn bọ́lẹ̀ lọ́rọ̀ padà pẹ̀lú ìyàwó ẹ̀ ni yẹn náà sáré wọlé ló láyọ̀ paná bẹ́ẹ̀ kò sí tó jọ ní wọlé gbogbo lè máa ṣápa àfa kan lè wà bẹ́ẹ̀ tó wá dé station mọ́dé àmọ́ àfa yẹn ló ń fi gbàdí báyìí pé gbogbo ń pátá ló máa padànù olóńdè àfa gangan ni ó ló ń fi gbàdí yẹn báyìí ló ń fi gbàdí báyìí ẹ̀mí kan mọ́sálásí alájà ni wọ́n mọ́sálásí àjẹbọ ni ó là fa yẹn àfa yẹn ni máa tẹ̀lé jọ́ pàdé ilé babaláwo mọ̀mọ́ dáadáa àfa mọ́sálásí. mẹ́hàn ibo la tún já sí mẹ́hàn màmí èwo ni tàfà tó ń jo lóńdè jẹ́rù báyìí ni màmí ẹ̀yin lẹ́ ń ṣẹ̀dá olóńdè ẹjọ́ àfa báwo lo lóńdè ṣe dánwọ́ títí yín náà àbá bẹ́ràn wí ká bẹ́ràn wí ẹjọ́ jàre àfa mi báwo lóńdè ṣe dánwọ́ títí yín ó ka yín lára ẹ ti gbàgbé pé lóńdè ni ẹ fà á yọ fìrì ẹlẹ́fẹ́ fi pa wọ́n tàbá ní ìkọ̀kan náà ní wá ẹni rán ni kí ló lóńdè wá dọ́dọ̀ aláàfáà ẹbí àdó láyé sọ ṣéyí kàdó àti ìkó idẹ nínú pọ́kẹ́tì èwo tún ní lóńdè ẹ̀yìn aláàfáà yìí aláyé kò tẹ ẹ dúró màámi ẹ wá ẹrù olóńdè wà ń bẹ ẹ̀yìn náà ni mo ní bèrè ẹni wọ́n fi olóńdè torí bẹ́ẹ̀ ṣe ṣàlàyé yẹn ló pa mí lẹ́rìn ni ẹ̀rù ń bá yín ní ẹbẹ́ yín lẹ̀ ń ṣẹ̀dá olóńdè ikú tó polóńdè ọwọ́ yín ló wà tó oníṣẹ̀ṣe àbí wọ́n máa ń ka tíráṣọ olóńdè ni torí kò padà fẹ́ yéèyàn mọ́ gbogbo yín kàn ti da gbogbo ẹ̀rù
bá ń ṣe ọdún ìtúnu àwẹ̀ nínú ẹ̀sìn Islam a lọ yídì. Iléyá tó tún bọ̀ lóṣù tó ń bọ̀ tó ti dé tán yìí báyìí tá bá gbogbo wa láyọ̀ àtàlàáfíà tí ò ní ṣàṣemọ fún gbogbo wa. Torí bí bá wà ní Nàìjíríà máa dé ojúde ọba màá sì jẹran iléyá káàkiri ìjẹ ìlú òyìnbó gan tí mo wà báyìí mo ti mọ àwọn mùsùlùmí ti tèmi tá à ń lọ jẹran bẹ́ẹ̀ tá à ṣe fàájì wa àtún lọ yídì. Tí kìrìsìtẹ́nì àtọ́níṣẹ̀ṣe ò tó bẹ́ẹ̀ láti sọ pé kí ló dé tán lọ yídì, ẹbí wọn akọrin lọ yídì wọn á tún kọrin wọn á jó padà. Tóníṣẹ̀ṣe náà tí wọ́n bá ṣe tí wọ́n ní léèdì àwọn náà èmi ò gbọ́ bẹ́yà wọ́n ń gbàwẹ̀ ṣùgbọ́n a máa rí pé wọ́n máa ń ṣe ọdún orò oríṣiríṣi tó jẹ́ sí wípé wọ́n gbé kíní eégún àbí kẹ̀ kí wọ́n gbé òòṣà kí wọ́n gbé sórí kán máa táwọn náà bá ń ṣe tiwọn. Kristẹni àti mùsùlùmí ò ní rẹ̀tì láti fọwọ́ padà wọn lójú nígbà tí wọn bá ti fọwọ́ pa ìdà ìgbà tẹ́ ẹ̀ lọ sí yídì. Bí Kristẹni bá ń ṣe titi wọn tá a bá gbà àwẹ̀ lẹ́ǹtì àwẹ̀ lẹ́ǹtì lágbà wọnú ọdún Easter tá a ṣe ìrántí ikú Jésù Kristi lórí igi àgbélébùú. Ṣé àkè lọ sí Gálílì ni àjò lọ àjò bọ̀ ó jí o olùgbàlà kú nítorí wa o ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà pẹ̀lú ìjó àtìlù àbí àdẹ̀bí àbí àjẹ àmú. Mùsùlùmí àti oníṣẹ̀ṣe ò ní rẹ̀tì láti fọwọ́ pa idà wọn lójú pé wọ́n ṣe ń jó wọ́n ṣe lọ sí Gálílì. Ibo wa ni wàhálà wà ń bẹ̀? Kí ló dé tá a gba ìfẹ́ láàyè? Ẹ̀yin mùsùlùmí tẹ máa ń láìkì ìjà tẹ máa ń láìkì wàhálà. Àwọn ẹlẹ́ẹ̀lẹ́ ni wọ́n ń ṣòro wọ́n ní ó ti pẹ́ tí ẹ̀yin méjèèjì ti jọ wà tí ilé ìṣẹ̀ṣe wà ń bẹ̀ mọ́sìkì ó wà ń bẹ̀ ìfẹ́ tẹ ti wá jọ ní síra yín láti yọ ọdún tó ti pẹ́ yẹn. Kí ló dé ṣó ti expire ni? Ẹ má gba àwọn ọmọ àlè kan láàyè láti máa kọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tí ò sí inú yín kẹ́ ẹ máa àtáàkì àwọn ọmọ ìyá yín. Àwọn ọmọ tẹ́ ìjójó ọmọ ìbí kan náà lọ́mọ ìyá yín kì í ṣe ẹ̀sìn lọ́mọ ẹlẹ́sìn kan náà lọ́mọ ìyá yín. Ẹ ti gbé parí. Èyí tẹ́ wá ṣe yìí báyìí ṣé ẹ fẹ́ kí àlàáfíà jọba ní Ogun State ni? Ṣé Kwara àti gbọ́ pé ẹ ti fi gbogbo ẹ ti dàrú mọ́ra yín lọ́wọ́ mẹ́? Ẹ̀dẹ̀ ti gbé dé Ọ̀yọ́ náà báyìí sìn ẹ ti ń pò ṣùkùṣùkùṣùkù báyìí ó ń rú ṣùkùṣùkù. Ṣé Ogun State ló tún ti kàn? Mo ní kí bèrè ní o ṣé Ogun State ló tún kàn? Ó jọ máa ṣojú gbogbo wa. What is this? Wọ́n náà ń ṣe orò wọ́n ń gbé kíní wọn wọ́n ń ṣọdún eégún wọ́n ń jáde wọ́n ń lọ ẹni wọ́n ṣe gba iwájú mọ́ṣáláṣí ẹni tó bá ti dé iwájú mọ́ṣáláṣí yẹn ipe kí wọ́n máa pa ìlù. Ẹjọ́ ṣé tí ẹ bá ti ń lọ sí yídì nígbà tẹ́ bá ti gbàwẹ̀ tẹ́ ẹ lọ yídì àbí tá àṣọdún iléyá tá ń lọ yídì ṣé bẹ́ẹ̀ máa ń lu ìlù? Ṣé ẹ̀ kì í gba wájú ṣọ́ọ̀ṣì kọjá? Ṣé ẹ̀ kì í gba wájú àwọn ìlédìí kọjá? Ṣé àwọn kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe wọ́n sọ pé ká má lùlù tẹ́ bá ti dé wájú ṣọ́ọ̀ṣì àbí tẹ́ gba ti wájú ìlédìí kọjá? Ẹ gbúdọ̀ pàlù. Ẹ kàn ń wá wàhálà ni ẹ kàn ń wájà ni. Kí ni ìtumọ̀ gbogbo ìyẹn ní ìlú tá a jọ ní orílẹ̀-èdè tá a jọ bìlọ́ǹgì? Èyí ò dáa o, ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa o. Ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa bá ṣe ń nira wa lára yìí ò dáa o. Ṣùgbọ́n tẹ́ bá ní àlàáfíà fìyà yẹn lẹ́fẹ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹ̀yin tẹ́ lè wà nínú ẹ̀sìn mùsùlùmí tẹ́ ẹ̀ dá wàhálà lẹ̀ tí wàhálà tẹ́ láìkì yẹn bá délẹ̀ mò ń sọ fún yín pé ẹ̀ lè dá oníṣẹ̀ṣe mú ẹ̀ sì lè dá kìrìsìtẹ́nì mú bẹ́ẹ̀ ni oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì ẹ̀ lè ṣe kankan fáwọn mùsùlùmí. Ẹ jẹ́ kí gbogbo wa jọ gbára wa láàyè ẹ tún wá gbọ́ ti tàwọn mùsùlùmí náà. Ìyọ̀hún tí wọ́n kó dání nǹkan jà ẹ̀yin bọ́dà wánú Islam ẹ̀ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ẹlẹ́bọ bí nítorí pé àwọn èèyàn ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wípé àwa la tọ́ wọn àwa la bá wọn jà àwa la ṣe gbá àwa la ṣàwo ṣùgbọ́n gbogbo alámọ̀ pé ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ yìí àwọn ẹlẹ́bọ tó bá ti fèsì ibì kan wọn kì í máa ń fi eré bá wọn ṣeré bẹ́ẹ̀ ẹ wo mọ́ṣáláṣí tí wọ́n ní eégún kan wọ̀ lọ ní Ìbàdàn ẹni tó ń tún mọ́ṣáláṣí yẹn ṣe ẹwọ́ bọ́ ṣe yìnbọn bọ́ ṣe fìbọn pa arákùnrin yẹn dànù so náà ń sìn àwọn èèyàn wá ń sọ wípé àwọn ò rí nǹkan kan post àárín nǹkan kan yà à ń sọ pé ọba mọ́ṣáláṣí jẹ́ àárín nǹkan kan yà so nígbà tí a múra àjà lẹ́dì wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí la fẹ́ máa yọ fóònù fún Ọlọ́run lẹ wá ń wò yìí mọ́ṣáláṣí Ọlọ́run tànábì Muhammad sallallahu alaihi wasallam òun lẹ ń wò yìí mọ́ṣáláṣí tẹ̀lé ń wò yìí wọ́n ṣe deliverance ń bẹ̀ o tọ́ máa ń tọ́jú àwọn èèyàn so àná tí wọ́n dé ìsìn àná lọ́wọ́ padà wá ṣe ògbélé díẹ̀ ní tí wọ́n bàjẹ́ ní ìjẹta àná ni wọ́n padà wá tí wọ́n wá ba ògbélé jẹ́ nítorí pé àwọn èèyàn sọ lóríṣiríṣi pé ọ̀nà ba mọ́ṣáláṣí jẹ́ ọ̀n post mọ́ṣáláṣí tí wọ́n bàjẹ́ ṣọ́ọ̀ mi ti yẹn báyẹn yẹn mi so mọ́ṣáláṣí lẹ̀ ń wò yìí tí wọ́n ba gbogbo ẹ̀jẹ̀ kalẹ̀ yìí mọ́ṣáláṣí Ọlọ́run tànábì Muhammad òun lẹ̀ ń wò tí wọ́n ba gbogbo ẹ̀jẹ̀ kalẹ̀ yìí ní ojú Ọlọ́run gbòòrò ìlú Ògùn Abẹ́òkúta Ògùn State mọ́ṣáláṣí Ọlọ́run lẹ̀ ń wò yìí
tí wọ́n ba gbogbo ẹ̀ jẹ́. So ọ̀rọ̀ yẹn wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n bá mọ́ṣáláṣí lánàá wọ́n ṣe wọ́n léṣe, wọ́n ṣá wọn, wọ́n gún wọn lọ́bẹ, wọ́n ṣe oríṣiríṣi nǹkan fún wọn, ẹ wò ó ṣe ti rí. So òun lẹ ń wò yìí, gbogbo ilé ìwẹ̀, gbogbo tọ́lẹ̀tì ni wọ́n bàjẹ́ yìí, tí wọn ò dẹ̀ lè rí nǹkan kan tọ́ka sí pé bóyá àwọn mùsùlùmí bàjẹ́ lára wọn, tí wọn lè rí nǹkan kan tọ́ka sí. So ẹ̀yin brother ní Islam, afẹ́kẹ́ bá gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí o, torí pé àwọn ẹlẹ́bọ ń jẹ́ kó yé wa pé kò sí ẹ̀sìn àjòjì lẹ̀sìn Islam. Àwọn tájẹ wà láyé lákòókò yìí ó bà mí jẹ́ lọ́pọ̀lọpọ̀ tá a pera wa ní mùsùlùmí nípa ẹ̀sìn àjòjì lẹ̀sìn Islam. Táwa bá fẹ́ jàjà Islam ká lọ sí Mẹ́kà ká lọ jàjà Islam. Lóòótọ́ Mẹ́kà ni ẹ̀sìn Islam ti ṣẹ̀ wá, ṣùgbọ́n ṣó wá nítò ṣó nítumọ̀ bẹ́ẹ̀ ẹ bọ́ yẹn ṣe gbolé Ọlọ́run. So ẹ̀yin èèyàn wa, àdúrà wa gbọ́ Ọlọ́run nídẹ̀ẹ́ni kankan wa láàmú o. Abẹ́òkúta lè lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ o. Ní àná àwọn ẹlẹ́bọ yẹn wọ́n wá dá òòṣà jọ síwájú mọ́ọ̀sì tí wọ́n ń sọ pé olóòṣà ti gbàjọba, olóòṣà ti gbàjọba, olóòṣà ti gbàjọba. So afẹ́kẹ́ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o. ẹjọ́ ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Báwo lẹ ṣe máa sọ wípé tó níṣẹ̀ṣe bá ń ṣèṣẹ̀ṣe ẹjọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara yín abẹ́jọ́ kọjú síra yín ẹjọ́ ń ṣe tipẹ́tipẹ́? Báwo lẹ ṣe máa sọ wípé tó bá ti ń ṣe ọdún ìṣẹ̀ṣe tó bá ti dé ibi mosque yẹn kí wọ́n pàlù torí kíni ní ilẹ̀ bàbá wọn láyé? Kò lè ṣẹlẹ̀, kò lè ṣẹlẹ̀. Ẹ kàn fẹ́ wájà ní ìjà lásán lẹ̀ wà, ogun lẹ fẹ́ dé sílẹ̀. Kì í ṣe pé mò ń sọ́pọ̀tì àwọn oníṣẹ̀ṣe o. Okay, ẹ jẹ́ ká tún wò báyìí. Kẹ́ wá sọ wípé àwọn kìrìsìtẹ́nì ní abátìgbàwẹ̀ Lent àgbà wọnú ọdún Easter, ìrántí ikú Jésù, gbogbo wa là ń lọ Galilee, ijó la dẹ̀ máa ń jó lọ jó bọ̀ tá a celebrate. Ká wá sọ wípé tá a bá ti dé ibi mosque o, orin tí wọ́n fi ń jubiléètì ó jí o olùgbàlà kú nítorí wa o ò fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà. Tá a bá ti déwájú mosque àbí ìlédìí kí wọ́n pàlù, ṣé kìí ṣe pé ìjàlẹ̀ ń wá? Àbí kẹ̀kẹ́ sọ wípé ọdún iléyá tó ń bọ̀ tó máa bá gbogbo wa láyọ̀ àtàlàáfíà tá a ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé wa. Kọ́ wá sọ wípé tẹ bá ti lọ sí yídì tí ó jẹ́ pé tijó tìlù la fi máa jó lọ, tá bá ti kírun tán bẹ̀ tá tún padà sílé tijó tìlù ni. Ká wá máa sọ pé tó bá ti ń jó bọ̀ o, tẹ bá ti déwájú chọ́ọ̀chì o àbí wájú ilé àwọn oníṣẹ̀ṣe o, ẹ ní láti pàlù. Does it make sense to any one of us? Ẹ jẹ́ àjòkó ká túrò, ẹ jẹ́ àjọmọ̀ nǹkan tá à ń ṣe lásìkò tá a wà yìí. Ìjà lásán làkàn dálẹ̀, ìjà lásán ni. Báwo lè ṣe máa ṣe báwọn ẹni eléni ṣe ti wọn pé kódà ẹ̀yin náà ẹ fúnra lára yín gbọ́rọ̀ tẹ́ sọ. Ẹ̀yin tí ẹ ti jọ wà mosque àti ilé ìṣẹ̀ṣe ń bẹ̀ tẹ́ ti jọ wà tán lẹ́ ti jọ wà for years tí ò sí wàhálà, ẹ ti ń jẹ́ kí àwọn kọ̀ọ̀kan máa pòkọ̀ ìbànújẹ́ fún yín. Àwọn ẹlẹ́sìn jàgídíjàkà, àwọn fanatiki kan náà ẹ̀sìn Islam, ẹ ti ń jẹ́ kí wọ́n máa kó sábẹ́ yín wípé no ẹ fẹ́ pa ìṣẹ̀ṣe run ní Ogun State ní Abẹ́òkúta. Who does that? Ṣé ẹ tí ìmọ̀ ni mùsùlùmí wípé ẹ ò lè pa ìṣẹ̀ṣe run, ẹ lè parun, ẹ kàn fẹ́ dá ogun sílẹ̀? Ẹ̀yin mo dẹ̀ like ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yín, àwọn sheik àtàwọn àfà kọ̀ọ̀kan wọ́n máa ń sọ wípé ẹ̀sìn kan ò lè lọ fún ẹ̀sìn kan, ẹ ò lè pa àwọn oníṣe tó bá dìjà tó délẹ̀ tán. Ṣé ẹ lè dá àwọn mùsùlùmí mú ẹ̀rọ pé ẹ máa pa wọ́n run àbí ẹ máa pa kìrìsìtẹ́nì run? Àbí kìrìsìtẹ́nì rò wípé wọ́n á pa mùsùlùmí run àti oníṣẹ̀ṣe? Àbí oníṣẹ̀ṣe rò wípé wọ́n á pa kìrìsìtẹ́nì àti mùsùlùmí run? Irọ́ ni gbogbo ẹ̀. Tó bá lẹ́nìbọ̀dì wa tó lọ náà sí irú Phyllis bẹ́ẹ̀ yẹn, òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ní àṣà tí ò ní kan, kò síjọ́ tó ń bọ̀ wá ṣẹlẹ̀, kò sẹ́nìbọ̀ kankan tó lè pa ẹnìkankan run. Ẹ gbàgbé òṣì ní ilẹ̀ bàbá wa, àwa máa dìfẹ́ǹdì ilẹ̀ bàbá wa. Èèyàn tí ò bá ti lè ṣe ẹ̀sìn pẹ̀lú ìfẹ́ nílẹ̀ bàbá wa, ẹ yo pọ̀n sókè rajà tó bá ti lè gbà láti bẹ́lẹ́sìn kejì ẹlẹ́sìn kẹta ṣe, ká dẹ̀ gbé pẹ̀lú ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan. Ìbájẹ́ wípé bẹ ṣe múra ìjà ẹ̀sìn yìí lẹ ṣe múra láti jẹ́ kí ilẹ̀ Yorùbá kó gbérí kó gòkè àgbà ni. It could have been more better. Tó ṣe jẹ́ pé àwọn nǹkan tí kò nítumọ̀ nítorí pé wọ́n ti ń jàjẹ̀ ẹ̀sìn káàkiri, ṣé dandan ni káwa náà jàjẹ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá? Nítorí wọ́n ti ń pa kìrìsìtẹ́nì tí wọ́n ń jàjẹ̀ ẹ̀sìn ní nọ́ọ̀tì, ṣé dandan náà ni ká jàjẹ̀ ẹ̀sìn? Kí ló dé tó jẹ́ pé àwọn nǹkan tó dáa tí wọ́n tá à ń rí káàkiri all over the world, à rí nǹkan tó dáa bẹ̀ tá a lè invest, tá a lè implement ní àárín ilẹ̀ bàbá wa bẹ̀, yálà ilẹ̀ Yorùbá àbí ilẹ̀ Oòduà tó rà mí lè tẹ́fẹ́ máa jẹ́ mọ́sìn. A ṣe máa mú nǹkan tó dáa tó máa mú progress wá, ìfẹ́ ìṣọ̀kan kó mú bá wa,
tí orin bá jáde lẹ́ni gbogbo wa lájọ ń jó o lọ sọ́jà rí kó dọ́jà kó má bèrè àṣẹ islamic person pé ọ̀dọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ ẹnìkan ló ti fẹ́ ra ọjà kìrìsìtẹ́nì ò ní dáàrin ọjà kó ní kìrìsìtẹ́nì ẹgbẹ́ ẹnìkan ló ti fẹ́ ra ọjà wàá ra tábí wàá ra ìyọ́nbẹ̀ yẹn wàá ra ṣọ́bí wàá ra bàtà wàá ra gbogbo ẹ̀ ìfẹ́ tá a ní sí yẹn kí ló dé tá a lè jẹ́ kó go viral kó cover everything ṣé oníṣẹ̀ṣe àdójà a máa lóun wá oníṣẹ̀ṣe ló ti fẹ́ ra nǹkan public transport kò ṣe pàjọ ń jókòó sínú ẹ̀ ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe kò ṣe pàjọ ń sọ̀rọ̀ tágbára wa bí ọmọ ìyá ni kí ló wá dé tó jẹ́ pé dandan ogun ìjà ẹ̀sìn aláàjàjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá ẹ gbìyànjú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá múra ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá ìṣẹ̀dálẹ̀ tó dá ilẹ̀ Yorùbá á pè yín sọ́dọ̀ lójijì ní òjijì á fà yín mọ́ra a ní kẹjẹ́ kó gun omi kẹjẹ́ kó gun ó sinmi ẹni rọ́ aláwọ̀ ò fẹ́ wàhálà ẹ̀yin Ògùn state ẹ má dúró wò ó ti fẹ́ bẹ̀rẹ̀ ìjẹ̀sìn wọ́n ti fẹ́ gbé ìjẹ̀sìn wọ Ògùn state nìyẹn wọ́n tún ti fẹ́ sọ Ògùn state di Islamic state nìyẹn àbí kò sí wàhálà ẹ ṣáà jẹ́ kó níṣẹ̀ṣe ṣe tiẹ̀ ẹ jẹ́ kí kìrìsìtẹ́nì ṣe tiẹ̀ kó ní kálukú ṣe tiẹ̀ orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowee ni mò ń jẹ́ kó má gbàgbé láti bá mi share ètò yìí ṣé o ti bá mi subscribe sórí YouTube channel kí ló ń dúró de support my brand now support me drop your comment má sì gbàgbé láti bá mi like video yìí bá mi thumb up ẹ máa bá mi like ẹ support my brand ire o kàbìtì Yèyé Dára Kowee ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ Kowee.